Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà. Ẹ gbàgbé bó ṣe ń ṣẹlẹ̀. Olúwa ò ṣènìyàn. Olúwa ò ṣènìyàn. Bólúwa ṣe máa dájọ́ kò sẹ́ni kankan tó yé. Kò yé ẹ, kò yé mi. Ẹ fọlọ́run kalẹ̀. Ó máa ṣèdájọ́ oníkálukú. So yé wùwà bí Elédùmarè o. Torí pé ìwọ kọ́ ló dá mi, ìwọ kọ́ ló dá mi. MC. Yé wùwà bí Elédùmarè o. Torí pé ìwọ kọ́ ló dá mi. Ẹ̀yin èèyàn, ẹ gbàgbé bó ṣe ń ṣẹlẹ̀. Ọmọ ènìyàn, ọmọ ẹ̀dá Ádámà. Gbogbo òfin tí Ọlọ́run ò ṣe, gbogbo òfin tí Ọlọ́run ò ṣe, ọwọ́ ọmọ ẹ̀dá Ádámà láti rí. Nítorí ẹ̀rù bíbà, nítorí inferiority complex. Ẹ dákun, ẹ dábọ̀. Nínú ìwé wo lẹ ti rí pé ṣíṣe ni kẹ́ ẹ rán ọmọkùnrin lọ sí school àbí kẹ́ ẹ rán ọmọkùnrin lọ sí ilé kéwú àbí ẹnu ìkọ́ṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ fi àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọ ìyá tí wọ́n jẹ́ ọmọ bàbá kan náà kẹ́ẹ̀dẹ̀ fi wọ́n kalẹ̀ kẹ́ mọ́ rán wọn lọ sí school. Inú ìwé bímọ wo lẹ ti rí kà? Ìkànnì hypocrisy. Ṣé ẹ rí Ọlọ́run bó ṣe wà yẹn? I'm coming hard on the men, on àwọn ọkùnrin tó ń ṣe, because mo witness nígbà kan kò ṣe é tó ti ṣe díẹ̀ tí ọmọkùnrin kan wà tó ní àwọn ọmọkùnrin òun o, àwọn ọmọbìnrin òun ò ní rán wọn lọ ilé school kankan, àwọn ọmọkùnrin ló ń rán lọ. Àwọn ọmọkùnrin yẹn gangan kò rí wọn rán lọ tààràtààrà. Ẹ ti rí pé Ọlọ́run ti ń ṣèdájọ́. Ọlọ́run ti ń ṣèdájọ́. Tó o bá ní owó, rán ọkùnrin, rán obìnrin. Ṣé ìwọ ọmọ bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ọmọbìnrin yẹn ni? Ìwọ ọmọ bí òun ló máa gbé ògo family yẹn yọ. Àbẹ́ ẹ̀ tí gbọ́rí, ẹ̀ tí rírí, ẹ̀ tí rí kàrí pé àwọn ọmọbìnrin wọ́n ń ṣoríire, àwọn ọmọbìnrin míì ló ń gbé family wọn ga. Ẹ̀yin ò rí pé àwọn ọmọbìnrin lọ́wọ́ wọn jí sówó jù, àwọn ni wọ́n mọ ọrọ̀ ajé ṣe jù. I'm sorry ẹ̀yin ọkùnrin o, eléyìí ó ń dùn mí ni nítorí pé kí ni? Mo rò pé ayé John ni wọ́n ṣe ni, but ó tún wá common, kò sí èdè tó ti common. Igbo, Hausa, gbogbo èdè, especially all around Nigeria yìí, àárẹ̀ àwọn kankan tí wọ́n ṣe kí ló dé? Bẹ́ẹ̀ ṣe ń treat àwọn ọmọ yìí, bẹ́ẹ̀ náà ni ọkọ wọn ṣe máa treat ẹ̀. Táwọn bàbá ni mò ń sọ, màá sì sọ táwọn ọkọ náà. Ẹ treat àwọn ọmọ yìí dáadáa, Ọlọ́run bá yín sọ. Ìkan náà lọmọ, àtọkùnrin ni, àtobìnrin ni, ìkan náà ni. Obìnrin tẹ́ bá tọ́ dáadáa tẹ́ rán lọ sí school tẹ́ fún ní kọ́ṣẹ́ tẹ́ bá lówó school tẹ́ kọ́ tẹ́jọ́ kó mọ̀ pé kọ́ òun kò ní obìnrin yẹn alára mọ́ọ̀rẹ́ jẹ tó bá ti òkèlè kan bẹnu nílé ọkọ rẹ̀ lọ́hùn tó bá dé ó mọ̀ rántí bàbá àti ìyá rẹ̀. Obìnrin ò níbi tó náwó sí tó bá ṣe ọ̀dọ̀ ìyá àti bàbá rẹ̀. Èmi ò sọ wípé àwọn ọmọkùnrin náà tọ́jú ilé, bẹ̀tẹ́ bá ní káwó méjì mẹ́ta obìnrin wọn sábà rántí ilé. Ẹ mọ̀ sọ pé torí pé mo jóbìnrin rárá. Tí ọmọkùnrin bá dàgbà tó gbàlágà tó níyàwó tó nọ́mọ, ó máa kọ́kọ́ sọ pé kóun tọ́jú àwọn ọmọ òun àti ìyàwó òun tó ń kọ́ sínú ilé náà. Tó bá wá jẹ tó mu tó bù tó tẹ́kù ó rántí ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Ọmọbìnrin ò ní tí mọ̀ fi sẹ́nu kó tó rántí ilé. Tẹ́ bá wá sọ wípé ẹ ní rán wọn lọ ibi tí wọ́n ti sàlùbọ́ríkà, ẹ dákun báwo wọ́n ṣe fẹ́ tọ́jú yín lọ́jọ́ alẹ́? Báwo wọ́n ṣe fẹ́ tọ́jú yín lọ́jọ́ alẹ́? Ẹ cut it off. Tá bá rẹ́ nìkan àbẹ́yàn méjì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ dákun ẹ mọ́ ṣe yẹn mọ́. Because àwọn tó gbìyànjú tí wọ́n ṣerú ẹ̀ nísìnyí wọ́n sì wà ní abject poverty because àwọn ọmọ tó yẹ kí wọ́n gbògo lé yẹn ga wọn ò jẹ́ kí wọ́n lè rìn lọ bí ògo yẹn. Tí wọ́n bá lọ́mọ máa ní ògo yẹn kò ní jump lẹ́yìn lórí rárá. Ẹ need láti ṣiṣẹ́ débẹ̀ ni. Ṣiṣẹ́ débẹ̀ ni, lọ school débẹ̀ ni, ka ìwé débẹ̀ ni, bó ṣe kéwú náà ni ẹ gbọ́dọ̀ nímọ̀ débẹ̀ ni. Ẹ lè jókòó síbì kan kẹ́ lazy around as a woman kí ó kó wá bá yín níbẹ̀ yẹn. You have to work towards that part. Wọ́n fi ṣe wáàzí fún wa nígbà kan. Wọ́n ní ọmọ yìí òun ló máa gbógun bàbá rẹ̀ ga, òun ló máa gbógun bàbá rẹ̀ ga ní ọkùnrin ni.
wọ́n wá filẹ̀ ó ń yàn mọ́ ó ń ṣeré ó sàn kò serious at all bí kò wọ́n ní ọmọ ológo ni ẹ filẹ̀ ọmọ ológo ni ẹ filẹ̀ ọmọ ológo ni nígbà tó wá yá tó pẹ́pẹ́pẹ́ tó yẹ pé àwọn yòókù tí wọn ò sọ pé ọmọ ológo ni wọ́n táwọn múra ṣiṣẹ́ táwọn gẹ́tẹ̀ ti dẹni ńlá tí wọ́n ti dẹni iyì tí wọ́n ti dẹni ìkẹ́ àwọn tí wọn ò rína sí òun tó wá yẹ kó wọ́n ti wá rína sí kò wá débẹ̀ nítorí pé kí ni ó ti fa ayọ̀ fọ́ wọn ò jẹ́ ó lo erin lọ ibi ògo rẹ̀ tí ògo yóò wá wọlé wá bá ni ẹ need láti train àwọn ọmọ yìí ẹ need láti train wọn tí wọ́n bá tó obìnrin bá wà successful definitely orúkọ bàbá rẹ̀ ò lè parẹ́ ẹ̀rẹ́ àwọn tó wà successful wọ́n lọ́kọ wọn orúkọ bàbá wọn tún fi sẹ́gbẹ́ bí wọn ò forúkọ bàbá wọn sẹ́gbẹ́ ṣé wọ́n máa parẹ́ pé wọ́n ló bí ni ìyẹn ti bàbá ẹ rán àwọn ọmọ yín lọ sí school ẹ̀tọ́ tẹ́ ẹ fún ọkùnrin ẹ fún obìnrin náà nítorí àmọ́ ọmọ tó máa sin wá ẹ mọ ọmọ ológo wọn ò kọ́ sí wọn lórí ó lè jẹ́ pé ọmọ obìnrin tó wà ní ọ̀dẹ̀ rẹ tó fojú commonize ó lọ ọmọ ológo tó yẹ kó ti rán lọ sílé ìwé kó lè bá kó dẹni ńlá tó dẹni yìí nígbà tó rán lọ sílé ìwé báwo ló ti fẹ́ dẹni ńlá dẹni yìí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ bá rán ọmọ lọ lé ìwé ọmọbìnrin ṣẹ̀ṣẹ̀ ni ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ọmọbìnrin tẹ́ ẹ rán lọ school èyí tó ṣèranù ó ṣèranù èyí tẹ́ ẹ rán lọ sí school èyí tó ní ṣèranù ò ní ṣèranù please lower that thing èyí tó ní ṣèranù ò ní ṣèranù so why not do yours to the best of your knowledge kò ṣe torí ọlọ́run ó bi yín pé àwọn ọmọ tẹ́ ẹ fún tí wọ́n fún yín báwo ló ṣe tọ́ wọn sí ok ẹ jẹ́ ká wá lọ sí side àwọn ọkọ àti ẹ̀ tí mo ń rí àwọn bàbá lálùbárí kàtọ́ ọlọ́run bá wa dúpẹ́ fún wọ́n tiẹ̀ mọ́ rán ọmọ wọn lọ sí school ìyá náà tiraka ó ràn ọmọ ẹ̀ lọ sílé ìkọ́ṣẹ́ wọ́n kọ́ tailor wọ́n kọ́ saloon wọ́n kọ́ṣẹ́ bísínẹ́sì wọ́n kọ́ anything even cake making àmọ́ tó bá wá lọ tó bá bọ́ sílé ọkọ wọn wọn ò ní jẹ́ kí wọ́n ṣiṣẹ́ yẹn why and yet some men are not capable capable ẹ wo àwọn obìnrin mi ìjọ wọn ti fi ẹran jẹun last but nítorí inferiority complex maybe ó kọ́ tailor bóyá tó bá ń ṣe tailor ó máa rówó ó máa yọjú ìyálé rẹ̀ lọ àbó máa yọjú ìyàwó rẹ̀ lọ ẹ wàá jókòó lé lórí ẹ jókòó tì ẹnì kó mọ̀ ṣiṣẹ́ kankan pé kí wọ́n wà ní the same level no it's not right nínú àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ bá rí èyí tó fẹ́ ṣe business ń bẹ ẹ jẹ́ kí wọ́n ṣe business ọlá yẹn máa padà wá sílé rẹ ni tó bá jẹ́ pé ó ti bímọ fún ẹ nínú owó tó bá ń rí obìnrin ò ní kankan tó ṣèjú pé ó tọ́jú ọmọ rẹ̀ lọ wàhálà tó wà lọ́rùn ẹ ó tún reduce tí ó bá jẹ́ pé ìyẹn ó kọ́ tailor ó dẹ̀ nífẹ̀ẹ́ láti máa ṣe tailor àwọn tó wà nílé náà wá bí wọ́n léèrè èwo lẹ́yìn náà fẹ́ ṣe business kan wà tẹ́yìn náà fẹ́ ṣe tí wọ́n bá nífẹ̀ẹ́ sí jẹ́ kí wọ́n ṣe obìnrin bá níṣẹ́ lọ́wọ́ kò sí ìranù kankan fún un gbígbàdúrà tiẹ̀ ni ìjọ́ tó bá rí inú wọn dùn ìjọ́ tó bá rí wọn support ẹ why not àti pé Nigeria economy ṣó fàyè gba kí àwọn obìnrin kan mọ̀ sùn lé ibi tó láyé ìsìn gan máa wá rí ọkùnrin kan obìnrin mẹ́rin àwọn obìnrin yẹn sì ń sùn lé wọ́n sì ń sùn lé nítorí ìmọ̀tara ẹni obìnrin kan sọ pé ọkọ mi bàbá mi fún mi ní 200,000 mo sì fẹ́ mọ̀ ṣe bísínẹ́sì kí n mọ̀ rẹ̀ ẹ̀gúsí lóko kí n mọ̀ bọ̀ kí n mọ̀ rẹ̀ ẹ̀gúsí ó ti mọ̀ péré wà bí ẹ̀gúsí yẹn ó ní rárá mọ̀ wọ́ọ̀rì ìbẹ̀ fowó kún owó yẹn ṣe tán ẹ bẹ̀rù Ọlọ́run ò ní dájọ́ bẹ́yìn ṣe ń dájọ́ yẹn Ọlọ́run kò dájọ́ bẹ́yìn ṣe ń dájọ́ yẹn ìkan tọ́lọ́run ó fi mú wa mọ́lẹ̀ pé ìdájọ́ rẹ̀ lélẹ̀ wàá fi wọná òun kọ́ lẹ́yìn wò kí bàbá èèyàn sì fún yàn ní 200,000 pé kó mọ̀ fi ṣe bísínẹ́sì ẹ̀gúsí bó ṣe ń jòkó lé tó ń complain pé kò sóúnjẹ kò sí oúnjẹ egungun ló ń jẹ bàbá wa ní mọ̀ fi lè náà pawọ́dà ọkọ sì ní kó ní sùúrù náà ṣé 200,000 tó tẹ bísínẹ́sì ẹ̀gúsí ó ní ó fowó kún inú owó yẹn kò gbowó yẹn lọ́wọ́ rẹ o obìnrin yẹn gbowó yẹn sọ́wọ́ ìjọ 200 ìjọ 300 ìjọ 500 ìjọ 100 naira bówó ṣe tán nìyẹn she's back to square one. You are wicked.
she's back to square one. Ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ check ẹ̀. Sunna oníkẹ́ fẹ́yàwó púpọ̀ right? Àmọ́ sunna kọ́ oníkẹ́ tọ́jú àwọn obìnrin yẹn kí wọ́n dúró láyè tara wọn kí wọ́n dángájá. Obìnrin tẹ́ kúkú fún ní bísínẹ́sì ó bá fẹ́ yàn lè mọ́ yín lára ó kúkú yàn lè mọ́ yín lára. Why not? Èyí tó bá sì ní ṣe kò sí kankan tẹ́ máa fẹ́ ṣe sí. Tí wọ́n bá ṣe bísínẹ́sì obìnrin wo fẹ́ ráyè ìṣekúṣe tó bá sì ráyè ìṣekúṣe pẹ̀lú bísínẹ́sì tó ń ṣe yẹn ẹ filẹ̀ sí kóòtù Ọlọ́run ẹ máa fọ Ọlọ́run máa bọ́ àwọn obìnrin yẹn. Àwọn tó ṣe bísínẹ́sì tó yẹ yín bẹ́ẹ̀ rán wọn lọ sọ́jà wọ́n fẹ́ pàdé ọkùnrin tí wọ́n ní pàdé ọkùnrin ẹ̀yin gangan ní kẹ́ ẹ tún èrò ara yín pa tó yẹ yín ẹ tún èrò ara yín pa ẹ change orientation yín tó yẹ yín ẹ fún àwọn ọmọ yín ẹ̀yin ọkọ mò ń bá rí nísìn ẹ fún àwọn ọmọ yín ní good life by encouraging those women to work. Èyí tó bá nífẹ̀ẹ́ sáti ṣe bísínẹ́sì òun ti mọ̀ pé òun fẹ́ jókòó lé nìyẹn pé tó bá nífẹ̀ẹ́ sí ẹ fún ẹ sì máa fi guide sí nǹkan tí mo fẹ́ lélẹ̀ nǹkan tí mo fẹ́ lélẹ̀ bí mo ṣe fẹ́ lélẹ̀ tó yẹ kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ bó sì ṣe pé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà ni no problem owó wà ń bẹ ọlá wà ń bẹ yìí wà ń bẹ ìlọsíwájú ó wà ń bẹ ṣe bí ń sìn àwọn kan tí wọ́n ń deceive yín wọ́n náà obìnrin ò ní wa mọ́tò ìbá obìnrin tí ń wa mọ́tò àwọn obìnrin ò ní ṣiṣẹ́ ìbá obìnrin tí ń ṣiṣẹ́ wọ́n fi ẹ̀yin kalẹ̀ síbẹ̀ ẹnu yín kọ́ fence. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí wọ́n deceive yín it is not a sin tẹ́ bá rán ọmọbìnrin lọ sí school tẹ́ rán lọ sí anywhere tó yẹ yín ẹ rí ọmọbìnrin alálùbáríkà ọkùnrin alálùbáríkà àwọn ọkùnrin tó sì ń bàjẹ́ náà wà àwọn obìnrin náà tó sì ń bàjẹ́ náà wà ó wà nínú ara wọn ni ẹ ní free mind expand your hands any wealth ẹ jẹ́ káwọn obìnrin yẹn kó wálé fún yín ẹ jẹ́ kí wọ́n kó wálé fún yín nínú ọ̀nà tó dáa ni mo sọ o ṣó yẹ yín ẹ kó wálé fún ẹ jáwọ́ kó nínú àpọ̀n tí ò yọ ẹ jáwọ́ lọ́kàn tí ò yọ tó ti bọ́ because àwọn obìnrin yẹn those women they are wealth and ṣé ẹ mọ̀ pé àwọn tó ń ṣe bóyá tí wọ́n ìbẹ̀rù inferior complex ó ní pé when women knows she wants to talk irú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí yes and they don't want it elaborate this is on point by 2 using my words for others ẹ kó àwọn ọmọbìnrin yín ẹ kó wọn lọ sí school ẹ jẹ́ kí wọ́n kó ajé ọ̀rọ̀ wá sílé yín ṣó yé yín ẹ gbàgbé kí òṣì tán àwọn míì bá ó yẹ kí wọ́n ní owó lọ́wọ́ àìrán wọn lọ sí school ló fà.